ẹ ti gbàgbé pé Ọlọ́run ló lágbára. Ọlọ́run ló ju gbogbo ènìyàn lọ. Ṣùgbọ́n ẹ fẹ́ compete pẹ̀lú Ọlọ́run. Ẹni pé àsìkò pay part time. Ọlọ́run tó béèrè payback fún yín. Ó béèrè ẹ̀tọ́ àti return lórí gbogbo ore tó ti ṣe nínú ayé yín sà. Ẹ wá sọra yín dá lágbára ayé. Àwọn ọmọdé bá dìde táwọn náà fẹ́ gbórí torí pé ẹ ti wà ní ipò. Ẹ rẹ́ kí wọn ẹ máa ṣe campaign mọ̀ dàrú. Bẹ́ẹ̀ ṣe ń sọ wípé bẹ́ẹ̀ ṣe ń sọ pé Gbádébọ̀ kì í sí ọmọ Èkó Yíbò ni. Ṣé yìí kọ́ lẹ ta gbogbo olè Èkó fún Yíbò? Ǹjẹ́ yìí kọ́ lẹ gba Fúlàní Haúsá lÉkòó? Àwọn sùsùkù wà ń bẹ̀. Orí omi yín gbogbo omi yín ní àwọn China àti lò tán pé òru làwọn China yín máa ń pẹja. Ẹja yẹn dẹ̀ tún ní lórí omi yín wọ́n tún tà fún ẹ̀yin ọmọ ìlú lọ́wọ́n gógó. Dangote tó kọ́ refinery sí Èkó yín bẹ̀ yẹn. Èló ló ń ta sìmẹ́ǹtì fún yín nílùú òdìkejì ní Ghana, Benin Republic, ní Africa country èló ló ń ta ṣúgà, èló ló ń ta sìmẹ́ǹtì fún wọn. Ṣùgbọ́n nílẹ̀ tí yín tó ti ń build nǹkan ó ń ta lọ́wọ́n gógó fún yín. Ẹ wá ń sunkún kápá ẹ̀yin lẹ́nu ìlú wọ́n fẹ́ gbà lú mọ́ yín lọ́wọ́. Ṣé bíbi tẹ́ ẹ ṣe dé ni ẹ wá dúndúró alágbára ayé. Kò sẹ́ni tó lè mú yín, kò sẹ́ni tó lè fọwọ́ kàn yín. Ẹ̀yin lẹ fẹ́ wà lórí ipò títí láíláí, ẹ fẹ́ jọba lókè, ẹ fẹ́ jọba nsàlẹ̀, kó jẹ́ ẹ̀yin lẹ máa control gbogbo ayé. Ń tẹ́ fẹ́ ṣe nìyẹn torí pé o fẹ́ wà nípò ààrẹ, o fẹ́ máa control Èkó. Even Adeleke tó wà lọ́sùn ẹsẹ̀ tiẹ̀ sí mi torí pé tó bá ti lè gbà wọ́n á yọ Adeleke finally ni wọ́n á fi síbẹ̀. Kódà ní Ìbàdàn Teslim àti Mákindé náà sì ń fà lọ́wọ́. Ó sàfẹ́ wà bẹ́ẹ̀ Ogun State wọ́n ní pẹ́ lẹ́nu gbọ́rọ̀ tán pè ní Dọ̀pẹ̀mú Abíọ́dún tó sẹnu gbọ́rọ̀ bí ẹnu asín bí àbúrò rẹ̀ tó sẹnu gbọ́rọ̀ bí ẹnu asín tó wà tó náà ń kọ̀ pé kán dìbò fẹ́ gbọ́n lẹ́lẹ́kejì. Ṣé bí wọn náà wà ń bẹ̀ ẹ̀yin alágbára ayé ẹ rọra. Ọba Kadinésárì ó ń borí pé ó gbéraga sí Ọlọ́run. Kí ló padà ṣẹlẹ̀ sí? Ó ní iye ọjọ́ tó lò nínú igbó tó fi di ẹranko tó ń jẹ. Nígbà tí Fáráò náà gbéraga sí Ọlọ́run tó lóun ò ní jẹ́ kí àwọn ènìyàn tiẹ̀ lọ. Kí ló padà ṣẹlẹ̀ sí? Ó parẹ́ sínú òkun pupa ni. Bẹ́ẹ̀ ńkọ́ àwọn ọba bíi ọba Hẹ́rọ́dù ọba Sọ́ọ̀lù ńkọ́ tó fojú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ rí, ó fojú Dávìdì rí. Kí ló padà gbẹ̀yìn rẹ̀? Ó náà fi kú ṣèfàjẹ́ last ni. Ẹ pẹ̀lẹ́ tí yín alágbára ayé, ẹ̀yin lẹ fẹ́ wà níbí, ẹ̀yin lẹ fẹ́ wà lọ́hùn, ẹ̀yin lẹ fẹ́ máa gbóríyìn káàkiri, ẹ̀yin lẹ fẹ́ wà ń bẹ́ẹ̀ torí pé ẹ̀yin ti sọ̀rọ̀ ayé dọ̀lọ́run. Ẹ sọ̀rọ̀ ní Jagaban of Nigeria, you are the Jagaban of Bọ̀gù sínú pósí, Bọ̀gù sínú sàárè. Ẹ ǹlẹ́ alágbára ayé tó ń rọra tó ń fọwọ́ agbára gbani lójú. Payback time lẹ́wà. Ẹ bèrè ń tó pọ̀ jù. Mélòó lọ́lọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ti yín? Ìwọ nìkan lo búlọ́n fan, kò sẹ́ni tó fún ẹ. Èèyàn mélòó ló ń lò ní Áfíríkà yìí tó ń lo búlọ́n fan nínú ilé? Ọ̀sọ̀rọ̀ ẹ̀ di báǹkì, ẹ múra sí ẹ̀san.